èyí ni ìtàn ìgbésí ayé Kọla Oyewọ ní ṣókí. ọ̀rọ̀ náà di ọdún mẹ́ta báyìí gẹ́rẹ́gẹ́ nínú oṣù kẹfà ọdún 2023 nígbà tí ọmọọba Gabriel Adékọlá Oyewọ balógun ìlú ọ̀bá ilé ẹni tí gbogbo ìlú mọ̀ sí Kọla Oyewọ wọ bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá nínú ọgbà yunifásitì Ìbàdàn yìí wá tí bàbá náà ní òun wá ṣe àbẹ̀wò sọ́dọ̀ wa ni. ǹjẹ́ kí ló gbé Kọla Oyewọ nínú ọgbà wa? ohun mẹ́ta náà ni. àkọ́kọ́ ni èdè àti àṣà Yorùbá. ìkejì ni ìtàn nípa eré orí ìtàgé, pàápàá eré orí ìtàgé ní Nàìjíríà yìí. ìkẹta sì ni ẹ̀kọ́ nípa ìforítì fún gbogbo tọmọdé tàgbà pé kò sí ohun tí ò ṣeé ṣe o àfi èyí tí ẹ̀dá ò bá fẹ́ ṣe. ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Oyewọ jókòó tó tẹnu bọ̀rọ̀. gbogbo ọ̀rọ̀ tó sì sọ náà ni ò ṣe é yọ kúrò títí dòní, títí di ìgbà tí àkùkọ kọ lẹ́yìn ọmọkùnrin. bẹ́ẹ̀ ní tòdodo ọmọkùnrin lọ o. àbí ta ni yóò gbàgbé ajá tó mọdẹ títí tó fi yín pa odidi ẹfọ̀n wá sínú ilé? ta ni yóò gbàgbé àgùntàn tó bímọ 6 lẹ́ẹ̀kan? irú amẹ́kùnláàyè kò pọ̀ láwùjọ àwọn ọdẹ gbogbo, tàbí ọdẹ mélòó ló lè rí ẹkùn kó dúró ká tó wá sọ pé ìkan yóò mú láàyè? nígbà tí èèyàn bá gbọ́ ìtàn bí Kọla Oyewọ ti bẹ̀rẹ̀ eré tíátà, kò sí tàbí ṣùgbọ́n tọ̀hún yóò mọ̀ pé àmú ńlá kan ni níbi tí gbogbo ẹni tó bá fẹ́ mọ ìtàn eré tíátà ti lè mú mi. béèyàn sì fẹ́ mọ àṣà àti èdè Yorùbá tó bá sì ti mú nínú àwọn eré tọkùnrin náà ti kópa, yóò mọ̀ pé ọkùnrin làdá. àbí bí èèyàn bá sì fẹ́ kọ́ nípa ìforítì tó fẹ́ mọ̀ pé kò sí ohun tí kò ṣeé ṣe fẹ́ dá tó bá níforítì, kó gbọ́ nípa bí Kọla Oyewọ ti di ọ̀mọ̀wé. nígbà náà ni yóò mọ̀ pé ikú tó mú bàbá náà lọ ò ṣeun. ọjọ́ 26 oṣù kẹta ní ọdún 1946 ni wọ́n bí Kọla Oyewọ nílùú ọ̀bá ilé. ọmọ ọba ni o, torí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ló ń jọba ìlú náà lọ́wọ́ nígbà tí wọ́n bí i. ààfin ló sì ń gbé. ààfin ló fi bẹ̀rẹ̀ ayé ẹ̀. ìgbà tí kábíyèsí kú ló ṣẹ̀ṣẹ̀ padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀. ibẹ̀ náà ló ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ o, ìwé 6 ìgbà náà. àmọ́ ìgbà tí yóò fi jáde ìwé nǹkan ti yàtọ̀ sí tàtijọ́. ìdí ni pé tó bá jẹ́ tẹ́lẹ̀ ni bó ti jáde ìwé 6 nílé tó tún lọ sí modern lóṣogbo yìí yóò rí iṣẹ́ tíṣà ṣe ṣáá ni. àmọ́ nígbà tí yóò fi padà jáde ìwé modern níbi ọmọ ọdún 17 ní 1963, ẹ̀kọ́ ọ̀fẹ́ ti wà tí àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe ní Western Region. wọ́n sì ti dá iléèwé àwọn tíṣà sílẹ̀. ẹni tí ò bá sì ti lọ sílé ìwé tíṣà kò lè ṣe tíṣà nígbà náà mọ́. bẹ́ẹ̀ ni kò sówó tí wọn yóò fi rán Kọla Oyewọ lọ sílé ìwé gíga, níbi tí nǹkan ti kọ́ dé fún ọmọ kékeré náà nìyẹn. òun ló bá bẹ̀rẹ̀ sí wá iṣẹ́ tí yóò ṣe kiri. kó tó jáde ìwé mọ́dà yìí tẹ́lẹ̀, owó pàápàá kò sí mọ́ torí àwọn bàbá rẹ̀ ti dàgbà kí wọ́n tó bí òun. nítorí bẹ́ẹ̀ òun náà ló ń wá owó díẹ̀díẹ̀ láti fi kún owó iléèwé àti owó àwọn ohun tí yóò lò gbogbo. iṣẹ́ tó fi ń pawọ́dà ní gbogbo ọjọ́ sátidé àti sọ́ndè ni kó máa ta ìwé ìròyìn. nígbà tó sì jáde ìwé modern tí kò sí iṣẹ́ kankan tí yóò ṣe, ìwé ìròyìn náà ló fi ń jẹun. ohun kan náà tó mọ̀ nìyẹn. àmọ́ kinní kan wà fún Kọla láti kékeré. yẹn náà ni pé ó mọ eré orí ìtàgé ṣe. ní gbogbo àsìkò tí wọ́n bá sì ti ṣe eré yìí lásìkò iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, òun ni wọ́n ń sọ pé ó mọ eré ṣe jùlọ. ẹ̀bùn náà pọ̀. ṣé ọmọ tí yóò jẹ́ àṣàmú ni kékeré ni yóò ti máa jẹnu sámúsámú? ẹ̀gbọ́n wọn kan tiẹ̀ wà pàápàá tó ń ṣe tíṣà nígbà náà. tíṣà pámárì lòun náà o. tó bá sì ti rí i pé àsìkò ọlùdé dé báyìí ni yóò kó gbogbo àwọn ọmọléèwé ìgbà náà jọ, àti àwọn tí wọ́n ń lọ sí mọ́dà yìí náà ni o. wọn yóò sì máa ṣeré tíátà yìí kiri àwọn ìlú ìgbèríko gbogbo, ìyẹn àwọn ìlú tó wà ládùúgbò wọn. àmọ́ bí ọlùdé bá ti tán wọn yóò tún ká ni, torí pé kò sí ohun tí tíṣà náà fẹ́ fi eré orí ìtàgé yìí ṣe ju nǹkan ìdárayá lásán lọ. kò mú kinní náà bí iṣẹ́ ẹ, kó kàn fi ṣeré lásán lòun fi ń ṣe. ohun tí ò jẹ́ kí Kọla ronú pé òun náà lè fi eré tíátà ṣe kinní kan nígbà tó dé Òṣogbo nìyẹn, tàbí pé kó tiẹ̀ wá àwọn tí wọ́n ń ṣe é lọ. àfi níjọ́ kan níbi tó ti ń ta bébà ẹ̀ kiri tó ń ṣe fẹ́ńdọ̀ àtàwé ìròyìn, níbẹ̀ ló ti rí ìwé àlẹ̀mọ́gìrì kan. ohun tí wọ́n kọ sí ara pósítà náà ni pé
àwọn wá àwọn ọmọ tí wọ́n lè wá kọ́ṣẹ́ tíátà tí wọn yóò sì máa gba owó oṣù lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ wọn. Kí ló dùn bí àrùn bà ẹ̀yẹ́ fẹ́ fò wọ́n sọ òkò sí lọ̀rọ̀ náà já sí, torí iṣẹ́ tí Kọ́lá ń ṣe kò lówó oṣù, bẹ́ẹ̀ ni kò sì sí ẹ̀kọ́ṣẹ́ kankan nídìí iṣẹ́ vendor. Paríparí ẹ̀ ni pé ohun tí Kọ́lá ti ṣe rí tó sì fẹ́ ṣe ni wọ́n ń polówó ẹ̀ yìí o. Bẹ́ẹ̀ ni Kọ́lá kékeré gba fọ́ọ̀mù, òun ò sì mọ̀ pé òṣèré tí wọ́n ń pè ní Oyin Adéjọbí ló ń wá àyàn, àfi nígbà tó débẹ̀ tó rí Lérè Pàímọ́ tó ń ṣe mánéjà nígbà náà fún wọn. Òun ló sì ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un. Bẹ́ẹ̀ ni Kọ́lá Oyewọ wọ ẹgbẹ́ Oyin Adéjọbí ní ọjọ́ 13 oṣù kínní ọdún 1964 nígbà tó kù oṣù méjì péré kó pé ọmọ ọdún 18. Báyìí ni Kọ́lá Oyewọ ti kékeré bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà tí wọ́n sì jọ ń ṣeré oríṣiríṣi, láti ibi eré Orogún Adédigba, eré kan tó mú Oyin Adéjọbí lókìkí gan ni Kọ́lá ti bá wọn bẹ̀rẹ̀, nígbà tí ó sì fi di pé wọ́n ṣe eré Kúyẹ̀ nínú atọ́ka, òkìkí òun náà ti ń kàn lọ. Àmọ́ eré Kúyẹ̀ yìí gan ló sọ ọ́ di olókìkí, torí wọ́n ṣe eré náà nínú atọ́ka àti tẹlifíṣàn ni. Eré náà sì gbayì débi pé títí tí bàbá náà fi kú, Kúyẹ̀ ni ọ̀pọ̀ èèyàn mọ̀ ọ́ sí, títí dé ibi tó kọ́lé sí ní ìlú ẹ̀, ilé Kúyẹ̀ ni wọ́n ń pe ilé ọ̀hún. Níbi tọ́rọ̀ ti di ìtàn nípa tíátà nìyẹn, nítorí nígbà tí òun bẹ̀rẹ̀ tíátà kì í ṣe ọ̀rọ̀ ẹnu ni wọ́n fi ń ṣeré nígbà náà o, orin ni wọ́n máa ń kọ láti fi ṣeré wọn o. Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí wọ́n ń gbà sínú eré tíátà ìgbà náà tí kò bá ní ọ̀kan nínú àwọn ohun mẹ́ta yìí. Bí kò bá mọ̀ ọ́ jó, ó gbọ́dọ̀ lè lùlù dáadáa, tàbí kó ní ohùn orin, bí bẹ́ẹ̀ kọ́ wọn ò fẹ́ ẹ nínú iṣẹ́ tíátà. Lójú àwọn Kọ́lá Oyewọ ló ṣe táwọn ọlọ́mọ wa máa mú àwọn ọmọ wọn dìde iṣẹ́ tíátà, pàápàá àwọn ọmọbìnrin. Lójú ẹ̀sìn ló ṣe tí wọn kò forin ṣeré orí ìtàgé mọ́, tí wọ́n ń sọ kiri náà di ọ̀rọ̀ ẹnu. Níbi tí ìdàgbàsókè eré tíátà sì ti bẹ̀rẹ̀ nìyẹn, lójú àwọn Kọ́lá Oyewọ ló ṣe. Bí ibì kan bá wà tí Kọ́lá Oyewọ ti kọ́ṣẹ́, ọ̀dọ̀ bàbá Oyin Adéjọbí nìkan yìí náà ni, nítorí ọdún 9 gbangba ló ṣe kó tó kọjá sí Ilé Ifẹ̀ ní 1973 nígbà tó ti pé ọmọ ọdún 27. Àwọn ilé ẹ̀kọ́ gíga yunifásitì Ifẹ̀ ìgbà náà ni wọ́n wá àwọn òṣèré sínú ẹgbẹ́ tíátà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀. Orí Olókun ni wọ́n ń pe ẹgbẹ́ òṣèré ọ̀hún. Ohun tó gbé Kọ́lá Oyewọ débẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí ẹni tó sì ti lókìkí tẹ́lẹ̀ nídìí àwọn eré tó ń ṣe lọ́dọ̀ Oyin Adéjọbí, kò nira fún un pé kí wọ́n gbà á. Ń ló bá dára yunifásitì. Nígbà tó jẹ́ yunifásitì náà ló ní ẹgbẹ́ òṣèré Orí Olókun. Ayé ò gbọ́dọ̀ yẹ̀yàn jù bẹ́ẹ̀ lọ fún ẹni tó ti ń lókìkí nídìí eré tẹ́lẹ̀, tó tún wá darapọ̀ mọ́ àwọn òṣèré yunifásitì, tó wá jẹ́ bó ti ń ṣeré òyìnbó ló ń ṣeré Yorùbá. Kò sí síbi tí wọn kì í wọ̀ ṣeré orí ìtàgé wọn káàkiri Nàìjíríà àti láwọn ìlú ẹ̀yìn odi. Nítorí bẹ́ẹ̀ ayé kì í yẹni jù bẹ́ẹ̀ lọ ni. Bí eré Kọ́lá Oyewọ ti di àràbà ní yunifásitì Ifẹ̀. Àwọn èèyàn kò sì mọ̀ pé kì í ṣe tíṣà níbẹ̀, tàbí pé kì í ṣe ọ̀mọ̀wé rárá, torí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń kọ́ nípa eré tíátà tún máa kàn sí láti béèrè àwọn nǹkan lọ́wọ́ ẹ̀ tí yóò sì máa fi yé wọn. Bẹ́ẹ̀ òun ò kàwé mẹ́wàá já, kò ní sábúkẹ́ẹ̀tì. Bí eré ló sì ti lo ọdún 10 níbẹ̀. Ó ti fẹ́ ìyàwó ti pẹ́, ó sì ti bímọ. Ayé kan ò sì gbọ́dọ̀ dẹni lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ló ṣe tó lé lọ́mọ 30 ọdún. Ó lé lọ́mọ ọdún 45. Ó sì mú ìrìn àjò 40 ọdún pọn. Nígbà náà ni nǹkan bẹ̀rẹ̀ sí ṣe. Wọ́n fẹ́ lé òun àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ní yunifásitì. Wọ́n ní wọn ò fẹ́ àwọn tí kò mọ̀wé láti máa ṣeré fún àwọn ní yunifásitì mọ́, pé wọn yóò kàn máa bà orúkọ ọgbà náà jẹ́ lásán ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí àwọn wọ inú ẹgbẹ́ Orí Olókun, Ọlárótìmí, ọ̀kan pàtàkì nínú àwọn òǹkọ̀tàn òyìnbó tó sì mọ̀ nípa eré tíátà dáadáa, tó ti kọ́ṣẹ́ náà wá láti ìlú òyìnbó, ni adarí ẹ̀ka yunifásitì tó ní ẹgbẹ́ òṣèré náà, ìyẹn Institute of Cultural Studies, nínú ọgbà yunifásitì níbẹ̀. Lẹ́yìn tí òun ṣe ọ̀gá níbẹ̀ títí tó lọ, Wọlé Ṣóyínká náà ṣe. Àwọn yìí sì ni àwọn ọ̀gá wọn. Àwọn yìí sì fẹ́ràn wọn nítorí pé wọ́n mọ àṣà Yorùbá, àti pé kò sí eré tí wọ́n kọ fún wọn, bóyá Yorùbá ni wọ́n kọ ni tàbí òyìnbó, ó ń lọ náà ni. Àmọ́ nígbà tí àwọn olùdarí tuntun bẹ̀rẹ̀ sí dé sí ẹ̀ka náà, wọ́n ní àwọn ò lè máa bá àwọn tí ò kàwé ṣe. Àwọn ẹni tó ti kàwé ní yunifásitì nìkan ló lè ṣeré pẹ̀lú àwọn.
ni wàhálà bá dé. Iṣẹ́ wo ni wọn yóò máa ṣe jẹun? Ẹ̀yìn ta ni wọn yóò wá sáré lọ láti ṣeré tàbí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ eré? Bẹ́ẹ̀ ni kì í ṣe òun nìkan o. Òun àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀, àwọn bíi Peter Fátómilọ́lá, Túnjí Ọ̀jẹ́yẹmí, Láìdé Adéwálé àti àwọn míì bẹ́ẹ̀ ni. Lọ̀rọ̀ náà bá kó hílàhílo bá gbogbo wọn. Bí sòbìyà yóò bá dégbò, olúgbọ̀nbé là á ké sí. Igi gangan má sì gúnni lójú, òkèrè lèèyàn ti lọ. Nígbà tí wọ́n rí i pé ohun tí yóò ṣẹlẹ̀ sáwọn rèé, wọ́n sáré lọ sí ọ̀dọ̀ ọ̀gá àgbà yunifásitì náà nígbà yìí, ìyẹn ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá. Babaláwo gẹ́gẹ́ bí wọ́n ti ń pe ọ̀jọ̀gbọ́n ńlá náà ni wọ́n kó ẹjọ́ wọn lọ bá. Ìyẹn sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé kì í ṣe lásìkò tòun yìí o ni wọn yóò lé wọn lọ. Ó ní lásìkò ọ̀jọ̀gbọ́n Ẹ̀sìkáyà Olúwaṣánmí ni wọ́n gbà wọ́n wọlé. Kó wá ní jẹ́ lásìkò tòun yìí ni wọn yóò lé wọn, pé kí wọ́n máa lọ ṣiṣẹ́ wọn. Àlá tí ajá bá lá, inú ajá ni yóò máa gbé. Inú àwọn Kọ́lá Oyewọ dùn, wọ́n sì jẹun. Wọ́n bá ọ̀jọ̀gbọ́n ńlá náà ṣeré kí wọ́n tó máa lọ. Àmọ́ lẹ́yìn ọjọ́ díẹ̀, wọ́n tún ń gbọ́ tí wọ́n ń sọ pé wọn yóò lé wọn lọ o. Bó tiẹ̀ jẹ́ pé ọkàn wọn balẹ̀ pé àwọn ti bá vice chancellor ọ̀gá àgbà sọ̀rọ̀, síbẹ̀ wọ́n tún pe ara wọn sí kọ̀rọ̀. Wọ́n ní lóòótọ́ wọn ò ní ilé àwọn bí Wándé Abímbọ́lá bá wà níbẹ̀. Àmọ́ lọ́jọ́ tí bàbá yìí bá lọ ń kọ́, wọn yóò lé àwọn dànù ní o. Nígbà náà ni Kọ́lá Oyewọ tọ Fẹ́mi Ọ̀ṣọ́fisán lọ. Ọ̀ṣọ́fisán wá sí yunifásitì Ifẹ̀ láti Ìbàdàn. Ó wá ṣiṣẹ́ ìkọ́ni tí wọ́n ń pè ní ìyípòpadà tàbí sàbátíkà. Kí á ló sì ti mú Oyewọ bí ọ̀rẹ́ níbẹ̀ yẹn. Nítorí ẹ̀ ni Oyewọ ṣe lọ bá a tó sì ṣàlàyé ohun tó ń lọ fún un. Ọ̀ṣọ́fisán ò lésì míì fún Kọ́lá Oyewọ ju gbólóhùn kan náà lọ. Tí wọ́n bá sọ pé kẹ́ ẹ kàwé, ìwọ náà lọ kàwé. Ẹnu yà Kọ́lá. Ohun tí òun ti rò ní pé bóyá Ọ̀ṣọ́fisán yóò mọ bí yóò ti bá àwọn alágbára ilé ìwé sọ̀rọ̀ pé wọn ò gbọ́dọ̀ dá irú ẹ̀ láṣà, wọn ò gbọ́dọ̀ fọwọ́ kan àwọn kódà lẹ́yìn tí Wándé Abímbọ́lá bá lọ. Àmọ́ èwo ni Ọ̀ṣọ́fisán wá ń sọ yìí? Ṣé ìwé náà ló dùn ún kà bẹ́ẹ̀ yẹn ni? Nígbà tí òun ti fẹ́ ìyàwó, tí òun ti bí gbogbo ọmọ inú òun, tí òun ti ń lọ sí 40 ọdún, Ọ̀ṣọ́fisán ló fi Kọ́lá lọ́kàn balẹ̀ pé kò sígbà tí èèyàn dáṣọ tí ò ní rílẹ̀ fi wọ́ o, pé kó lọ kàwé yóò yà á lẹ́nu bí kí náà yóò ti rọrùn fún tó. Oyewọ délé, ó sọ fún ìyàwó ẹ̀, ó béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo lọmọ 40 ọdún ṣe ń kàwé o. Ìyàwó ẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ pé kó lọ ṣe bẹ́ẹ̀, pé kò sí nǹkan kan tí fi ṣèyàn, kí á báyìí ni yóò jáde. Lọ́jọ́ kejì tí ìyàwó ẹ̀ ń ti ibi iṣẹ́ bọ̀, ó gba fọ́ọ̀mù GC, ìyẹn fọ́ọ̀mù àwọn oníwèé 10 fún un. Bí eré lọ̀rọ̀ rí, nítorí gbogbo àwọn tí wọ́n mọ̀ ọ́n, tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbárùkù tì. Bọ̀dá Kọ́lá kúkú ni gbogbo wọn ń pè é, kò sẹ́nìkan tí ì pè é lórúkọ nínú wọn. Ọ̀kan sì wà nínú wọn tó jẹ́ obìnrin tí wọ́n ti jọ ń ṣe tíátà náà tẹ́lẹ̀ kí òun tó lọ kàwé, kí wọ́n sì tó tún padà wá gbà á sí yunifásitì níbẹ̀. Kẹ́mi Kóyèjọ, òun ló sọ fún Oyewọ pé bọ̀dá K, ẹ má wọ́rì, mo máa wá kó gbogbo ìwé fún yín. Ìwé yìí náà ni wọ́n kó wá fún un. Nígbà tó sì ṣèdánwò oníwèé 10 yìí, Kọ́lá yege. Bẹ́ẹ̀ ló ṣe pé lẹ́yìn tó ti lé lọ́mọ 40 ọdún, Oyewọ wọ yunifásitì Ifẹ̀ o. Òun àti ọmọ ẹ̀ tó bí nínú sì jọ wà ní kíláàsì kan náà ni. Wọ́n sì jọ kàwé náà títí tí wọ́n fi jáde ni, tí Oyewọ sì gba BA nínú iṣẹ́ tíátà. Bí awọ́ bá kì fún ni àá kì fáwo ni. Ọmọ tó bá ṣípà là á gbé. Nígbà tí Oyewọ jáde yìí, ó ti ń súnmọ́ ọmọ 50 ọdún o. Àwọn aláṣẹ yunifásitì Ifẹ̀ kò sì jẹ́ kí ìyà jẹ. Wọ́n gbà á wọlé síbẹ̀ bí olùkọ́ yunifásitì kékeré. Èyí ni pé bó ti ń ṣe iṣẹ́ tíátà ẹ̀, bẹ́ẹ̀ ló ń kọ́ àwọn ní yunifásitì. Nígbà tó kúkú jẹ́ ohun tó mọ̀ tẹ́lẹ̀ ni, ṣé ohun tá a bá mọ̀ bí idán ni rí? Àmọ́ ajíẹ̀dẹ́jẹ kì í jẹ̀kan mọ́. Ọ̀kan nínú àwọn olùkọ́ tó kọ́ Kọ́lá Oyewọ sọ fún un pé kí ló fẹ́ máa dúró ṣe? Ó ní ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ni, kò gbọ́dọ̀ jókòó rárá, kó tètè lọ gba fọ́ọ̀mù, kó fi ẹ̀kọ́ ìjìnlẹ̀ àwọn mástà sí i. Olúakọ́mọláfẹ́ ni olùkọ́ náà. Oyewọ kò sì jáníyàn, bẹ́ẹ̀ ló gba fọ́ọ̀mù sí yunifásitì Ìbàdàn. Níbẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ sí ṣe mástà ẹ̀ lọ. Bó ti ń ka ìwé yìí, bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ ní yunifásitì Ifẹ̀ tó sì rí pé ọ̀kan kò pa èkejì lára. Ní 1996, wọ́n sọ ọ́ di olùkọ́ tààrà nínú yunifásitì yìí. Nígbà tí yóò sì fi gboyè ìpele kẹta tí wọ́n ń pè ní PhD, ó ti ń súnmọ́ ọmọ 60 ọdún. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà o, ọdún 15 ṣáńdí
ló fi ṣe olùkọ́ ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Lẹ́yìn tó sì fẹ̀yìntì níbẹ̀ ló tún lọ ṣiṣẹ́ ní Èkìtì State University tó sì ṣe ní Redeemers University. Kò sì sí ibì kankan tó wà tí kò ti fi ìmọ̀ ńlá tó ní fún àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ gbogbo. Èyí ni pé kò sí ohun tí kò ṣeé ṣe láyé yìí àfi bí èèyàn ò bá fẹ́ ṣe o. Onítíátà yìí sì di ọ̀gá ọ̀mọ̀wé, iṣẹ́ tó sì ṣe títí tó fi fẹ̀yìntì nìyẹn. Tani yóò wá gbàgbé Kọla Oyewọ pẹ̀lú àwọn eré ńláńlá? Ṣé níbi eré Kúyẹ̀ ni àbí níbi eré Ó lè kú tó ti ṣe ọ̀rẹ́ bàbá Àṣàkẹ́, tàbí nínú eré Ṣàngó ni, tàbí nínú eré Ẹfun ṣetán lèèyàn kò ti ní rí ìràwọ̀ òṣèré yìí ni, àbí kò ṣeé gbé tó jẹ́ òun gan ni Máko. Nínú Ṣàwòrò Idẹ lèèyàn ò ti ní mọ̀ ni, àbí nínú Ọba bí Ọlọ́run. Ní gbogbo ibikíbi téèyàn bá ti bá Oyewọ pàdé nínú eré ni yóò ti máa gbọ́ ìjìnlẹ̀ Yorùbá, àṣà Yorùbá. Òun pàápàá ló sọ nígbà tó wá sọ́dọ̀ tiwa pé kí a má gba ẹnikẹ́ni láyè kí wọ́n pe Yorùbá ní fànákùlà o, èdè ará oko, pé àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ gan ni ará oko. Nígbà tí àwọn kan bá fẹ́ pa ìran tàbí ẹ̀yà àwọn èèyàn kan rẹ́ pátápátá tí wọ́n fẹ́ pa wọ́n run ni wọ́n máa ń gba èdè wọn kúrò lọ́wọ́ wọn o. Kí a má jẹ́ kí wọ́n gba èdè Yorùbá kúrò lọ́wọ́ wa nítorí ọjọ́ ọ̀la tiwa àti tàwọn àrọ́mọdọ́mọ wa ni. Àmọ́ ní báyìí eyín ti ká ilé ẹ̀rín ti wó, àfẹ̀bòjókù ẹnu ìsà ń ṣọ̀fọ̀, ọ̀pálámbá ọtí òyìnbó fọ́, sọgbásọgbá kan ò lè rí sọ. Bí a bá rí ní àdánilógún ọdún ni, bá a bá làjọ àdánilọ́gbọ̀n oṣù. Adékọ́lá Àkàngbé ọmọ Oyewọlé wá lọ kò dágbà kankan. Ó di gbére o, ọ̀gá àwọn ọ̀mọ̀wé onítíátà tó gbọ̀run lọ. Ọláyíwọlá alága ló ń ṣe ìdárò Kọla Oyewọ fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ilédè ọkùnrin ńlá tó lọ.